كبيرة جعله كبيرة من الكبائر، فمن أهراق دما مستحلا بإهراقه فهو من أهل النار خالدا مخلدا فيها أبدا. أما من أهراق دما غير مستحل لإهراقه فهذا كبيرة من الكبائر وأمره تحت مشيئة الله سبحانه وتعالى. أمة الإسلام، ما ظنكم بابن آدم الأول الذي سن القتل؟ جاء تهديدا عظيما نبويا من حديث ابن مسعود رضي الله تعالى عنه أرضاه قال رسول الله صلى الله عليه وسلم: لا تقتل نفس ظلما إلا كان لابن آدم الأول كفل من دمها لأنه أول من سن القتل. أمة الإسلام، أمر الله سبحانه وتعالى رجلين من أبناء نبيه آدم أن يتصدقا بصدقة وأن يتقربا إليه بقربة، فتقبل أحدهما بأحسن ما عنده وتصدق الآخر بأقبح ما عنده، فتقبل الرحمن من المتقين. والذي لم يتقبل منه هدد صائبه بالقتل فقال له: لأقتلنك. أمة الإسلام، وهذا النبي صلى الله عليه وسلم حذرنا كل الحذر أن نجتنب إهراق دم معصوم. جاء هذا مصرحا في السنن عند أبي داود من حديث في الصحيح من بخاري من حديث عبد الله بن عمر رضي الله تعالى عنه وارضاهما قال رسول الله صلى الله عليه وسلم: لا يزال العبد في فسحة من دينه ما لم يصب دما. وهذا الحديث جاء مرة أخرى مبينا موضحا من حديث أبي الدرداء ومن حديث عبادة بن الصامت رضي الله تعالى عنه وارضاهما أن النبي صلى الله عليه وسلم قال: لا يزال المؤمن معنقا صالحا ما لم يصب دما حراما، فإذا أصاب دما حراما بلح. أقول فبرد أتسوان مسلمين أن ترى عليكي قرات غير فالنبي صلى الله عليه وسلم ẹni ọba dídá láti wà máa jẹ́ kẹ̀ fún kó wa. aláwọ̀ bá ń sàlékún kí ànábì wa bá ní sàlékún láàrẹ̀ àti àwọn ará ilé ànábì àti sọ̀hábà rẹ̀. dákùn tó bá ń sa àwọn tó kẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam jọ́gbìn alìkìyàmà jẹ́wà náà wà ń bẹ́ o. jama'a, mo ń fi àsìkò náà méjì bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́gbùn sí ẹ̀rìn náà lè tí bẹ̀rù rẹ̀ anittaqullah, ẹjẹ́ akọnu ọlọ́run. eléyìí ni àsọtẹ́lẹ̀ tó bá dídá sọ fáwọn tó lọ sáájú wa. ó ní sọ fáwọn náà wípé ká sọ ìpáyà ohun ìdí gàgá láàrin àwa àti ìyà ọba dẹ́dà. jàmáà, in tí a ń bábọ̀ a bẹ̀rẹ̀ ní júmọ́ àtọ́lọ afẹ́fọ́ kọmọ ká lè mọ̀ pé ta ni ó ń sí ẹ̀sìn tó bàbà rẹ̀ ní, ta ní ń sí ẹ̀sìn tó pín ẹ̀jẹ̀lé, ta ní ń sí ẹ̀sìn tí ó mú jágidíjàgan lọ. bákan náà àwọn wo ni wọ́n fẹ́ dàlú ìrú tí ó jẹ́ wípé ẹ̀sìn wọn kò rí ìdìjókòó àfi tí wọ́n bá ba ẹ̀sìn míì jẹ́ o ni wọ́n tó rí pépè. àwọn wo ni wọ́n gbà pé ànàbí àwọn ti kó ẹ̀sìn àwọn lọ, kò sí táwọn ò lè ṣe, kò sí táwọn ò lè fẹnu sọ. àwọn wo ni wọ́n ń kówó fún níbi wọ́n ti ń kówó fún wọn tí owó yẹn wá fẹ́ máa mẹ́, tí wọ́n sọ pé new millennium kọ máa jẹ́ tàwọn tí ó rí bẹ́ẹ̀ mà, tí wọ́n ò sì gbọ́dọ̀ má làbọ́ tí wọ́n jẹ́. ẹgbàwá ìlú wa ní o, ìlú wa ní o, wọ́n ń pa wá ní wa, mùsùlùmí ń pa wá o, àwọn kírísẹ́nì ní ń pa báyìí o, wọ́n jí wa gbé, tí wọ́n gbélé wọ́n mú, tí wọ́n mú tọ́nà wọ́n mú. kí
wá ní ìjọba yíwò ìjọba ò sí kankan torí pé muslim ni a sì parú ń jọ́nà muslim ticket price ticket muslim ní tí ń dọ́wọ́lá lẹ́nu wọ́n yẹ ká gbìjà yí kẹ́ àwọn wo ní à sọ ọ̀ràn tí ń ṣẹlẹ̀ tí à sọ di project àwọn iná àwọn ni wọ́n tó wá bọ́ sí orí rédíò wọ́n bọ́ sí ìrìnàgbà pé ẹwà gbàgbàlà tẹ́ẹ̀sì ń tàbọn fún àti ń páyàn tẹ́ ń tọta fún àti ń páyàn káṣìrí wo tó wá máa tún kọ̀ọ̀kan níbo lẹ ti rí mùsùlùmí kan tí ń bẹ nípò kan lọ́dọ̀ ìjọba tó wá kidnap ààrẹ kó lè gbowó èmi àti owó Nàìjíríà ebi àdó iná ni àti síbẹ̀ lẹ́kìtì lẹ́lẹ́mí ọba yí ara ẹ̀jẹ́ torí ó fẹ́ kọlù ìsìláàmù ẹ má sì fẹ́ kọlù ìsìláàmù yóò jàbọ́ látókè yóò tún wá já sínú kànga ṣe pé dọ́bù wà lánàá bí i bá jábọ́ látókè ìbílẹ̀ ẹ̀kọ́ bọ́ sí orí gegele ńbòlò tún bọ́ sí ó tún fi pọ̀lú pì eléyìí lọ́wọ́ jẹ́ pá sọ pé ẹ̀sìn wa gẹ́gẹ́ àwọn ẹ̀ṣẹ́ tí wọ́n bà ló kọjẹ́ àti ẹjọ́ wallahi àjọ́ ẹ̀sìn tẹ́nìkan bá ti mú ẹ̀sìn ní ìwà sínú islamu ẹbí rẹ̀ lè má bá ṣe islamu gbogbo wọn mọ̀ gbádùn rẹ̀ lójú ẹsẹ̀ wọ́n bọ́ kan sọ̀rọ̀ ní American Joe ni can you embrace Islam? No. Do you love Muslims? Only I love them because of my son's wife torí ọmọ ìyàwó ọmọ mi àtọmọ mi wọ́n dùn mí nú wọ́n sí dáadáa but why are you killing us in Nigeria? Christian wọ́n pa wá Christian in Nigeria ó ti kọ́kọ́ sọ olóhùn láìkí ìyàwó ọmọ àwọn àtọmọ àwọn torí pé Muslim na méjèèjì wọ́n sì nífẹ̀ẹ́ òun wọ́n máa ń ṣe dáadáa sóhun púpọ̀ inú dẹ́ máa ń dùn gbogbo gbà ṣùgbọ́n àwọn Muslim ń pa àwọn Christian in Nigeria Amẹ́ríkà ló jókòó sí o kọ̀mọ́ntì ṣẹlẹ̀ ń bí o ọ̀dà ṣe bẹ́ẹ̀ ń tó dìnà sí ọ̀nà mọ́ fi dájọ́ èyí tó súnmọ́ tó rí tí ó sá ní àníyàn bẹ̀ tí ó sì yẹ́ méjì bẹ̀ kí ó tó fi yàn dájọ́ jama'a mùsùlùmí tí bá ń sẹ́ ẹ̀kẹ́ ìbú lásìkò yìí ó fẹ́ sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ó ṣe léyìí bí ìbínú Ọlọ́run bá dórí rẹ̀ ó lọ fọwọ́ fà ó àsìkò tá a wà yìí àsìkò ìmọ̀ polongo dáadáa tọ́lọ̀ fi rán nàbí sallallahu alaihi wasallama níbi kí nǹkan dá mùsùlùmí lẹ́bà ń bẹ níbi kí nǹkan má bàjẹ́ mùsùlùmí lẹ́bà ń bẹ ẹ̀sìn tó ní àrọ́mùnú mọ́sẹ̀lẹ̀ yóò ìsìlámù iná ni kò mọ́sílásí wọ́n ti fẹ́ ṣẹlẹ̀ bẹ́ inú chọ́ọ̀chì náà ní ti ṣẹlẹ̀ kí ní ṣẹlẹ̀ wọ́n jí pásítọ̀ gbé nítorí wípé àwọn tí wọ́n jí gbé yìí àwọn ní ọmọ tí ń wọlé lọ́sọ̀ọ̀sẹ̀ kò sì sọ́nà tẹ́lẹ̀ gbàdé bí owó yìí àfi káwọn ògbógbó lórí àwọn tí wọ́n bá ti sẹ́rẹ̀ àwọn làwọn mọ̀ pé pásítọ̀ wúlò jù wọ́n bọ́rọ̀ lọ́sẹ̀ méjì mẹ́yẹ àwọn làwọn mọ̀ ran ìjọ tọ́nà náà máa ka owó níbùlẹ̀ tí gbọ́n ránú ìsìlámù tó ń ti bẹ́ẹ̀ ẹ̀yìn mùsùn tó wá dákẹ́ ìwà ń jọ lójú ẹn tí ó sì lé ìwà ń dàrú lójú ẹn tí ń bẹ́ lé jàmáà níjọ bá dẹ́dà ti dáyé ọdá burúmà bólórí rẹ̀ ṣe ń bẹ́nu Haúsá lórí ibú ń bẹ́nu wọn bólórí rẹ̀ ṣe ń bẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ lẹ́yìn ẹlòmí ń bẹ́nu Fúlàní tẹ́ pé tọ́lọ ń bá wo igun ọ̀dọ́ rẹ̀ yóò sì mọ̀ bí ṣogbà ayòkú tàbí lọ sí tàmí mọ̀ pé àwọn Fúlàní olórí burúkú gbogbo wọn kẹ́límà olórí burúkú gbogbo wọn Ọlọ́run lè bọ̀rọ̀ èèyàn jẹ́ ń bẹnu Fúlàní tó jẹ́ ní Ọlọ́run pín ìsì ń bẹnu tó jẹ́ hànà wà lẹ́ni Ọlọ́run bẹnu yíbò bọ́bí kú sí pọ̀ náà wèrè proper bẹnu Yorùbá tí wọn ò lú ẹni rẹ̀ tó sì pín bẹ̀m̀bẹ̀ sí bó ń lọ ń dáwà hadith jẹ́ ìwọ́n hadith Imamu Tirmidhi mẹ́rin ni wá omi àti èpẹ̀ omi ìní ìwà wa èpẹ̀ ní bíbọ́dì sí rí ẹlòmí ń bẹ omi ní ọ̀dá èpẹ̀ ò ní dá àníbì lọ sọ èmi kí mọ́ sọ omi rẹ̀ ń lọ dá kò ní ìwú ìkẹ́ ẹ̀súnmọ́ torí pé èpẹ̀ rẹ̀ ní bọ́lọ̀ ń ṣe dá yóò búrẹ́wà ṣùgbọ́n tẹ́ ẹ bá bá lò àṣẹ mo sọ nǹkan láti ìjọ yìí àṣẹ wà kọ́ ní gbogbo nǹkan bẹ́ẹ̀ bọ́ ojú ẹ̀ kò ní tẹ́ lọ́rùn ṣùgbọ́n ń gbà tẹ́ bá kan ìwọ ọwọ́ rẹ̀ ẹ̀rọ ọba yẹn ẹlòmí sì ní ìdàkejì ní èèpẹ̀ lọ dáa omi ọ̀dá
àni a máa ń pè ń fáwọ̀ rajà àti ilé àtòkò ní ọ̀fẹ́ bá sí ṣùgbọ́n gbẹ́ bá súnmọ́ títà olóbùkún kí ní o ẹlòmí wà ń bẹ àtómi àti ìpẹ̀lọ̀dá wọn wà pọ̀ yóò rẹwà tẹ́ bá tún wá súnmọ́ pé àà tí ó wà fáyìn gan ọ̀dá bó ṣe dáì àwọn yóò wá wọ́n pinnu obẹ wọ́n náà nú ọkùn ṣùgbọ́n tí ẹ̀tùn pọ̀ díẹ̀ nú ọkùn jẹ́ obẹ lọ ìkẹrin kọlọ̀ mọ́sílẹ̀ àti ìbẹ̀ kó sì mẹ́jì rú ẹ̀ jáde lára wa àti ìpẹ́ àtómi ní ọ̀dá kò ní wúyìn wò bẹ́ẹ̀ bá súnmọ́ níṣẹ́jú kan yóò pàyín lẹ́kùn 20 ọdún jẹ́mọ́ ṣe wọ́n mọ̀ pé bá ṣe rí náà táà pẹ́káun o náà ni Ọlọ́run ṣe pín ayé lé alọ́ irú nọmbà 4 tó bá dorí orílẹ̀-èdè kí la fẹ́ rí irú nọmbà 3 tó bá dorí orílẹ̀-èdè bóò láti mẹ́ rẹ́rìn tó bá jẹ́ ìmáàmù bóò láti rẹ́rìn tó bá jẹ́ olórí àdúgbò bóò láti rẹ́rìn tó bá jẹ́ olórí ẹbí bóò lọ́kàn wó sí balẹ̀ ibi tí nǹkan pọ̀ sí ni 1 and 2 àwọn wà interwoven ẹ̀rì ilé yọ́lọ báyìí ilé yọ́lọ báyìí ibi ìwà náà ni àkúsì ẹgbẹ̀ kákàrà rẹ̀ wà díẹ̀ wọn bá ti ẹ̀tún máa ṣe súnmọ́ gbogbo ẹ̀sì rínú kí lọ wá dé níjọ́ olè rí mùsùlùmí kó gbé máìkì báyìí tẹ́ bá sì ti ń rí dáadáa ẹ̀ ní sọ tẹ́ bá wá rí tí ń sàwọn èèyàn ní iye méjì ẹ máa pariwo rẹ̀ káàkiri Ọlọ́run ṣe ajẹjẹ o wallahi nínú ìlú tí mo rí tọ́lọ ńlá ìkìdí Nàìjíríà ó tún sọ́run gbogbo tí nǹkan fi lè bàjẹ́ eré rẹ̀ la máa ń sáńjọ ojúmọ́ ọlọ́sì tó máa bá nẹ́dẹ̀ níjọ́ tá ń fi gítítù dáná gbogbo 1993 4 nígbò tó táìmù kan tẹ́rù ọlọ́mbàmí ibi wọn ti ń ta epo pupa lóje ilẹ̀ ẹlẹ́ẹ̀bẹ̀ tí wọ́n ti tẹ̀ tó ti dúdú ní ọba tó ń tàn kóngó ilẹ̀ ọ̀dọ̀ àwọn elépo wọ́n ha gbogbo ẹ̀ tí wọ́n bá ti bù tí wọ́n slice ẹ̀ báyìí wọ́n bá ti jù náà báyìí ohun àti tútù igbó àgàlà ọmọfo bókù sọ́rọ̀ lóríta pẹ́rin ọmọfo tó ń ti bẹ́ẹ̀ Ọlọ́run tilẹ̀kùn ogun ní tí ìsìn ìsìn ọ̀pọ̀lọpọ̀ kèé tó bá Ọlọ́run nífẹ̀ẹ́ wa tí èsì kéèké ọba dẹ́dà mọ́wàá díá sí fẹ́ ìlò ibi àwọn ń bọ̀rẹ̀ a ní ẹ̀sìn yín ilẹ̀sìn alùbáríkà ẹ̀sìn yín ní ẹ̀sìn tó bàbà rẹ̀ ẹ̀mí tó sì pín ẹ̀jẹ̀ ní jama'a nínú Nàìjíríà náà láwá ní Plateau State àwọn villages kan bẹ wọn ò bí ọdá kó o pèrún ta o lè kírùnún lé rẹ o ṣùgbọ́n kó o pèrún ta o tó bẹ́ àwọn oníyàn ẹ̀dìbẹ̀ àwọn kìrìsìtẹ̀ní sí ẹgbẹ́ orí ìrẹ̀kẹ́ nínú ọ̀dọ̀ tiwa ẹsọ bí tí wọ́n ti sọ wípé tọ́ọ̀bẹ́ ilẹ̀ chọ́ọ̀tì wọ́n pọ̀ ni o tọ́wọ́ sí kí ó sì kan a mọ̀ wá yí orísìsì rọ mọ́ ìsìlámù kálà àwa fẹ́ jẹ́ a máa mà pèsè bínú ẹ̀sìn ìlà tí ń rẹ́lẹ̀ ọba dẹ́dà ní ya Muhammad utlu alayhim naba abinai adam bil haqq àwọn mímọ̀ kọlọmbà ní kẹwọn wọ́n wà láyé ni wọ́n tó sí láyé ma ní o wọ́n ní gbogbo tàtẹ́ bá ti ń sí Qur'an tọ́lọ ń fẹ́ bẹ̀rẹ̀ tó fi bìlẹ̀ hákì sí mọ́ sọ jù bọ́lọ̀ ń ṣe sọ́lọ́ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ọwọ́ lọ́nà tí mo fẹ́ sọ yìí máa sọ fí pẹ̀lú òdodo ní o bí ọ bá fi kún pẹ̀lú òdodo lẹ́skísì tẹ̀lé ọ̀rẹ́dì ó tún wá fi kún ẹgbẹ̀ pé kìíní yẹn àwọn ọ̀rọ̀ kan tó ń bẹ tí wọ́n bá fi gbá lẹ́gbẹ̀ẹ́ yóò tó mọ́ dùn kíyàn sọ rẹ̀ dáadáa wá tọrọ sọ́dọ̀ mi àti sọ ilé wọ́n wá ń fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ la aqtulannak
in pọ̀ la in basata ilayya yadaka litaqtulani kí ló fà tí kejì sọ pé òun ní gbọ́wọ́ aṣọ díẹ̀ a sì parẹ́ sí wípé idha kana al-qitalu qitala kufrin qitala tó bá ti jẹ́ pé àdáwà ni láàrin mùsùlùmí méjì in tó dájú ní kẹ́nì kejì ọmọ gbọ́wọ́ inni uridu an tabu'a ibi tàwádé nìyẹn inni uridu an tabu'a bi ismi wa ismik in tí ò ní jẹ́ gbọ́wọ́ ni wípé mo fẹ́ kó orú ẹ̀ṣẹ̀ mi àtẹ̀ṣẹ̀ rẹ̀ nọ́kítọ̀ wádé fatakuna min ashabi náà kọ parí ọ̀rọ̀ rẹ̀ sínú ọ̀nà ọlọ́n wa dhalika jaza'u adh-dhalimin ẹ̀san àwọn alábòsí inú gbogbo ẹ má ti fọwọ́ ara rẹ̀ fàyà níwájú ọlọ́n yóò rí àwọn mímọ̀ من أمثال العلامة المحدث الفقيه ابن كثير رحمه الله تعالى يخطئ كثير من الناس في أن القاتل يبوء بجميع ذنوب المقتول والأمر بخلاف ذلك ọ̀pọ̀lọpọ̀ gbà wípé tí wọ́n bá ti pààyàn kò lẹ́sẹ̀ lọ́rùn mà ẹni tó pàun òun ló ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ kò rí bẹ́ẹ̀ o ẹni tí wọ́n bá pa ẹni tí wọ́n fi pa ọ̀nà tí wọ́n gbà pa bá bó sí ń ṣe tó ọlọ́run ọ̀wọ̀n nítorí alìkìyàmá òun ni wọ́n yọkú òun sẹ́ntọ́ pa tó ń tọ́ ọba níṣẹ́ rí tọ́ka onírú rẹ̀ wọ́n mú nínú àìdẹ́ntíán pa wọ́n jàmátìn dáadáa ó ń tọ̀ ní wọ́n fi kún tẹ́ntíán pa ní o aburú ẹntíán pa ní ọkọ́sọ́dọ̀ ẹni ní o pẹ̀lú òdiwọ̀n after gbọ́n wọ́n ṣẹ̀ṣẹ̀ wà gbégégélé àti wọn iṣẹ́ tẹ́ntíán pa náà bí iṣẹ́ rẹ̀ bá wá gbé wàlìjẹ̀ náà ń lọ bí òwe gbàlìjẹ̀ náà wà láàmì tó dé àwọn mímọ̀ wọn wà ní kíni túnmọ̀ inni uridu an tabu'a bi ithmi mo fẹ́ kó padà sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lẹ́sẹ̀ mi àtẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀sì sọ fún apẹ́kò kó gbẹ̀ẹ́sẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ìtumọ̀ àkọ́kọ́ inni uridu an tabu'a bi ithmi wa ithmik yìí tí ò ní jẹ́ gbọ́wọ́ ni wípé ẹ̀ṣẹ̀ pọ̀ pa mí àtàwọn ẹ̀ṣẹ̀ tó ti ń ṣẹ̀ sọ́dọ̀ Ọlọ́run kó tó pa mí uridu an tabu'a bi ithmi wa ithmik mo fẹ́ kó padà sọ́dọ̀ Ọlọ́run lẹ́ni tí ó rù ẹ̀ṣẹ̀ pọ̀ pa mí nígbàmọ́ bá bọ́ wọn tán àtẹ̀ṣẹ̀ rẹ̀ ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ojú kanu ojú kejì inni uridu an tabu'a bi ithmi wa ithmik fatakuna min ashabin nar níjọ́ pé alìkìyàmá mo fẹ́ sọ ọ́dẹ̀ tí wọ́n kó ẹ̀ṣẹ̀ mi níjọ́ tí wọ́n bá fẹ́ yọ ẹ̀tọ́ mi ti bẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n kò sọ́dọ̀ rẹ̀ padà wọ́n á jẹ mẹ́sẹ̀ ti ẹ̀ náà uridu an tabu'a bi ithmi wa ithmik fatakuna min ashabin nar wa dhalika jazaa'u adh-dhalimin fatawwa'at lahu nafsuhu sahhalat lahu rakhasat lahu shajja'at lahu nafsuhu qatla akhi ibi wọ́n ti ń fẹ́lé ìlọ lọ́kàn rẹ̀ sọ pé máa dá níjọ ìhàlẹ̀ ní sójú Ọlọ́run lọ bọ́ bá wọná Ọlọ́run ìwọ̀n nìkan kọ́ wọ́bẹ̀ èṣù náà wọ́bẹ̀ hàn mí ọwọ́bẹ̀ ọmọ rí ní àpọ̀ àjá ẹ̀mí rẹ̀ sáà sọ mọ́ pé pá faqatalahu ló bá pa ọmọ ìyá rẹ̀ fa asbaha minal khasirin bó ṣe dolórí ibú náà àwambọ̀ ẹjá lọ́lọ́ sahihayn min hadith ibn Umar radiyallahu ta'ala anhu bardahuma ó sì Ọlọ́run ní la yazalu al-mu'min la yazalu al-abdu afan fi fushati min dinihi ọmọ nìyàn kò ní yẹ kò ní gbó fi fusha kí ní jẹ́ fusha sáà ọmọ nìyàn kò ní yẹ kò ní gbó lẹ́n tí ó wà nù gbẹdẹmukẹ yóò wà nù àgbíyèlé yóò wà nù ìfọ̀kànbalẹ̀ fi dínì lórí ẹ̀sìn rẹ̀ tí ń ṣe pé ń sì rojú rí Ọlọ́run nítorí pé kíni ìdá àdínábà wàstagfarallaha tábàlọ́wà alayhi gbogbo ògbà tí bá ti ń ṣe lọ́n tí wọ́n ń wá foríjìn Ọlọ́run máa foríjìn ìtumọ̀ rẹ̀ nù fúsà nìyẹn
wa idha qaddama fi dhati Allahi amalan salihan tó bá sì ṣe dáadáa kan sọ́dọ̀ Ọlọ́run ọgbà Ọlọ́run ó máa gba dáadáa tẹ́ bá ń ṣe yóò sì máa forí ẹ̀ṣẹ̀ yín jìn kí ni èyàn ó fi ní ìpín sí méjèèjì lọ́dọ̀ Ọlọ́run ma lam yusib daman haraman gbogbo ìgbà tí bá ń bọ́lọ̀ ọba rẹ̀ lò wọ́n rí pé ń ṣe lọ́n tóòtọ́ ṣùgbọ́n tí wọ́n bá ti ń wòwò ẹsẹ̀ rẹ̀ àtọwọ́ rẹ̀ wọn ò bẹ́ẹ̀gẹ̀ ẹlẹ́jẹ̀ lọ́wọ́ rẹ̀ gbogbo ẹni tí ọba ti pààyàn àwọn àìrí orí ọmọ mi tí bá ti ń pè Ọlọ́run foríjì mi Ọlọ́run máa foríjì kí ni máa mú táúbà fúnlẹ̀ mọ́yàn tọ́nà èfi wọ́nà bí ọdọ̀ èèyàn kéèyàn máa tàjẹ́lẹ̀ kí ni máa mú sí olóore má lè rọrùn fún yàn láti ṣe kéèyàn máa tàjẹ́lẹ̀ ó ń ṣe Ọlọ́run tó wá bá ní sàlàyé ẹ̀síwájú sí wa hadha al-hadith min hadith Ubadah ibn Samit wa min hadith Abi Darda ó sọ̀rọ̀ ní la yazalu al-mu'minu mu'niqa salihan ma lam yusib daman haraman tọ́rọjọ́ bí alìkìyàmá ọmọ àdí àdámà kọ̀ọ̀kẹ́ tó jẹ́ múmìnì kò ní yẹ kò ní gbò mu'niqan tí wọ́n bá ti sílẹ̀kùn àlìjánnà ẹsẹ̀ rẹ̀ ó yà pápápá ilé ìrẹ́ ó sẹ́ẹ̀sì mà pé tí ń bẹ wájú wá sí pọ̀ ó dáadáa tí wọ́n ní àṣẹ láti ìrísẹ yóò táà bá ríṣe tán ikú ń bẹ wájú èmi àti àmọ́ bá ṣe kú ó bá bá kú tán àmàdún tán lò náà sàárẹ́ ó nígbọ̀n bá tó jíà Ọlọ́run ní wo bí ẹnìkan wà ẹkùn àpọ̀ ẹkùn ọpọ̀ tí èyí ó fi mọ́ sọ́njọ́ náà pé Ọlọ́run ọba iqdi bayna al-anam Ọlọ́run wá dájọ́ láàrin wa walaw ila an-nar kọ́dẹ̀ kọ̀ jẹ́ pé náà lọ́rọ̀ wọn jà sí wá dájọ́ ní tó dún kẹ́ ìpọ̀ in tó bá ti ẹ̀fẹ́ ṣẹlẹ̀ ilẹ̀ kọ́ ṣẹlẹ̀ tí wọ́n bá tó wá dájọ́ nǹkan wọ́n tún ní àmàlò àlìjẹ́nà àmàlò tàbá tó ti dé bí àlìjẹ́nà àti ní ti padà pápálà wọ́n ń pè bẹ̀ nǹkan tọ́rọ̀ Ọlọ́run ẹ̀dá wọn dúró àwọn èèyàn tí ó dé bẹ́ hun mùmìnì nìkan ni ó dé bẹ́ ma fi kí ó ti rí bọ́ kìfèrè jí bọ́nu náà láàrin ara wáyìí wọ́n tó wá dá wa dúró Ọlọ́run àsìkò tó fún muhajaja wal muqasasa mo fẹ́ tún jọ ní tí mo sàdé nǹkan mo fẹ́ jọ Sulayman bóde níjọ́ tó fọ́ Sulayman létí ọ̀fẹ́lẹ́tọ̀ olóhùn fọ́ létí ẹmẹ̀rẹ̀ká mẹ́rin ló fọ́ ọlọ́fọ́ márùn Sulayman gbàtọ̀ dá tẹ padà kọ́ wọ́n lọ́dá 15 padà ọya ẹjọ́ nígbà jọ wọn ni Sulayman ló tún jẹ gbèsè o 5 yẹn ní agbára orin lẹ̀ gidi gbogbo 15 yẹn kò kàjú ẹ̀ wọ́n jọ wọ́n náà dọ́ọ̀lùmọ̀ wá zina al-qista ẹgbùn tó lọ sọ ó sún wọn tó jẹ́ pé tó bá jẹ́ irun ló fẹ́ wọn káàsì wọn ọ̀dọ̀ àwọn Ọlọ́run ọba lọ́wà ó wà máa wọn jẹ́mọ́ ẹkàn díá ní a flashback káàkà bójú ẹ̀yìn báyìí káwà wo àwọn tí à ń gbọ́tàn àwọn jọ tí a máa bẹ́yàn méjì tí a máa sáyàn abúlẹ̀ àtẹntí pa àtàwọn àádà ṣùgbọ́n ẹnìkan lágbìyèlé wípò wọn gba nǹkan ẹnìkan wà ní ìbànújẹ́ pò wọn sàn nǹkan báyí ó sì máa lọ náà nù jàmáà ọba dẹ́dà tí ẹ̀tò lẹ́n tí máa yẹpẹrẹ ẹ̀dá tí ọba ti gbọ́ràn yóò jò ń sẹ́ẹ̀bí Ọlọ́run wà jẹ́mìrì ogun nígbọ̀nà bá fẹ́ dá ẹ̀yẹ rẹ̀ lẹ́ àwọn èèyàn wà dún wájú tẹ́ bàbá àti wà mí o ẹ máa kádàbọ́ o ẹ̀yìn tó jẹ́ pé kò lè dá sí bí mú mọ́ èèyàn máa dàgbàdé bẹ́ ìwọ̀n bá ẹ sánú bàbá ní ẹnu wọn ni bí wọ́n mú kèlè náà yọ́ ma bọ́ọ̀lẹ̀ ní èèyàn máa dàgbàdé bẹ́ èèyàn èkú gan tó lọ ti gbé èmì rẹ̀ lọ́wọ́ rẹ̀ àníbì wọ́n ní ẹnì kọ̀ọ̀kan yí ìrìn àjò orí ọmọ ya tí a bá ti sílẹ̀kùn àlìjánnà tá a bá tó dá àlìjánnà náà iná jọ̀gbìn àlìkìyàmá yọ wà sí sílẹ̀ káwọn ọmọ náà tó dé tí wọ́n bá ti dájọ́ wọ́n máa lọ́bẹ̀ tá a bá tó dá àlìjánnà àátọ̀ bá ń títí ọdẹ tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ o wallahi ó tó bẹ́ẹ̀ in tó lọ ń fẹ́ fún wa ìkọjá bẹ́ẹ̀ ma la aynun ra'at in tójú kò rírí wala udhunun sami'at etí kan ọ̀gbọ́rí wala khatara ala bali ahadi min al-bashar kọ́dà kò sóntọ́n láyé tí ó sọ pé tí ń bẹ láti Jánnà òǹkan rí fírí rẹ̀
òun rí tẹ́sì ẹ̀ wallahi kò ṣẹlẹ̀ jama'a alìjẹ́nà ìtọ́ bá di òótọ́ tán lẹ́mí èèyàn ayọ́ wà ní nítumọ̀má ṣùgbọ́n tí àlìjẹ́ náà bá di òótọ́ lẹ́mí èèyàn wallahi bí ó jẹ́ pàrìpàrú ayé ní fi hàn iná lè yíó pè lópin orí àwambọ̀ o ṣọ́rọ̀ ni láyé ẹ̀ṣẹ́ mọ́mìnì mọ́nìkọ̀ mọ́mìnì ò ní yẹ́kọ̀ ní igbó lẹ́n tó jẹ́ wípé ẹsẹ̀ rí ọ̀yà níbo ní lọ in lọ bí ìkẹ́ níjọba alìkìyàmá sọ́ọ̀ni hàn ẹni rẹ̀ ni ọkàn tí ẹ̀ náà balẹ̀ ṣùgbọ́n gbò lọ́rọ̀ rí ó rí bẹ́ẹ̀ ma lam yusib daman harama tí wọ́n bá yẹ gbogbo òwe iṣẹ́ rẹ̀ níjọba alìkìyàmá tí ò sí ẹ̀dì àràmù lọ́wọ́ rẹ̀ yálà olópo ń tọ̀ ni àbọ̀ bẹ́ẹ̀yàn kí wọ́n bó ń pa àbọ̀ mọ̀ sí kí ní ìdíta fi sọyún àmbọ̀ fàídà asaba daman haraman tó bá ní ẹ̀jẹ̀ lọ́nà òdì ní ọwọ́ bàláhà ṣùgbá ní ọmọ olójú kan ẹsẹ̀ lò ní ṣe gbé àwambọ̀ Ànábì wa sallallahu alaihi wasallama min hadith Abdullah ibn Umar wa min hadith ibn Amr an bi jinani رضي الله تعالى عنه وارضاهما والحديث محمد الشاب الإيمان الإمام البيهقي بإسناد حسن أرسلني لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم Ànábì ní ẹjẹ́ ń sọ fún yín لزوال الدنيا kí gbogbo ayé ó parẹ́ ṣé ẹ mọ̀ pé dúkìá Ọlọ́run láyé dúkìá Ọlọ́run náà tún lẹ́mìí gbogbo ilé ayé yìí Ànábì ní tí wọ́n bá bi Ọlọ́run pé ìrí ọba dẹ́dà nínú kí o bá yí ọparẹ́ kọ́ parẹ́ kan náà dúkìá rẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n kí gbogbo rẹ̀ ọparẹ́ tàbí kí wọ́n pa ẹnìkan tí ń sìn wọ́n Ọlọ́run lórílẹ̀ lọ́nà àbòsí Ọlọ́run èwo ló mú Ànábì ní Ọlọ́run sọ pé ká yí ọparẹ́ lẹ́mẹ̀kan sẹ́yìn mùsùlùmí wálẹ̀ ń pààyàn ẹ̀yí sí pààyàn o àfẹ́ntí bá ń ṣẹ̀sìn mí tí wọ́n ń gbé nǹkan mí lọ́rùn Ànábì wa sallallahu alaihi wasallam ó ti papòdà ẹnìkan wá di ẹn tó kẹ́kọ̀ọ́ lọ́dún sọ̀hábà a ń pè ní Safwan ibn Muhriz ibn Ziyad èèyàn dáadáa ni àgbàfà lónà ṣùgbọ́n kìí ṣe sàábé ṣùgbọ́n táìmù yẹn Jundub ibn Abdullahi tó jẹ́ sahabi jalil o ń bẹ láyé ńgbà náà Jundub wá sí ilé kéwú Safwan ibn Muhriz ibn Ziyad gbogbo àwọn ará ọmọ ilé kéwú wọ́n ti sẹ́rẹ̀ wọ́n ni ha subhanallah ṣe mọ̀ pé àfáwà mọ́ ròyìn pọ́dọ̀ àwọn sàbẹ́ láwọn ti ń kéwú ẹ wá wo sàbẹ́ kan o sàbẹ́ dé o ọba jókòó níbo ni ha ìwọ sàbẹ́ àfáwà àti mọ́ gbọ́rọ̀ lẹ́nu yín ẹ jẹ́ sàbẹ́ náà bá wa sọ̀rọ̀ jùrù bá bẹ́rẹ̀ ọ̀rọ̀ nígbà tó dá àyín kan wọ́n dorí kodò ó ti máa sọ̀rọ̀ pé mọ́ ń sàmáà gbogbo ẹni tó bá jẹ́ pé ń tí máa ṣe wájú Ọlọ́run ì máa fẹ́ káwọn èèyàn ròyìn wọn ni sàmà Allahu bi Ọlọ́run ó tí ròyìn ẹ̀bà òyìn náà lẹ́nu kò sí ní ẹ̀bá nǹkan lọ́dọ̀ Ọlọ́run ó ti sọ̀rọ̀ ń bọ̀ àwọn orọ́sí àwọn nínú oǹkàlùkù doríkodò ń bọ̀ pẹ́ wọ́n ni ya Jundub ausina Jundub sọ̀rọ̀ fún wa tọ́kàn wọ́n mọ̀ wà bẹ́ gbogbo ìgbà táà ní sórí ibú pàdé Ọlọ́run ṣùgbọ́n o in tó bá fẹ́ sọ yìí jẹ́ ọjẹ́ ń tọ́ ọgbọ́ látọ̀dọ̀ Ànábì sọ̀sọ́lá Jundub ni mo gbọ́ látẹnu Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé inna awwala ma yuntinu min al-insan batnuhu gbogbo yẹn lọ mú lọ àkọ́kọ́ tí ó kọ́kọ́ kẹ̀ tí ó di òórùn kó òórùn lára ẹni kọ̀ọ̀kan yí tí a bá ti gbé sàárè ikùn rẹ̀ ní o ikùn ni ó kọ́kọ́ bẹ́ o ni ó sì kọ́kọ́ mú òórùn kó òórùn wà faman istata'a alla yakula illa tayyiban falyaf'al ẹn tó bá fẹ́ kí ibi tó ń ó dè sí lọ́dọ̀ Ọlọ́run kó dáa fún tó sì lágbára kó má jẹjẹkújẹ kó kún fún bẹ̀rọ kó sì kàpọ̀ ojúkòrò ẹ̀mí rẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o ẹnjẹ́ lọ́nà àlàálì ikùn ọbẹ̀ yóò di òórùn ẹnjẹ́ lọ́nà àrọ́mù ikùn ọbẹ̀ yóò di òórùn nkàlùkù wọn tó dorí kodò wa man istata'a an yuhala baynahu wa bayna al-jannati alla yuhala baynahu wa bayna al-jannati bidami imrin bikaffihi min ahraqahu
ẹnìkẹ́ nínú yín tó bá jẹ́ wípé in tí yóò di tí wò fi ní jọ wà Jánnà ó ní pé wọ́n bá ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ lọ́wọ́ rẹ̀ kódà ẹ̀jẹ̀ yìí ò tún ní kún ọwọ́ rẹ̀ ẹ̀jẹ̀ wọn kọwọ́ kìí sórí dí ẹ̀jẹ̀ ó inú ò wá ní torí ẹ̀wà Jánnà kódà kọsọwọ́ ẹ̀bẹ̀ látàyé kọ́dà ẹ̀jẹ̀ sílẹ̀ kọ́mọ̀dìfẹ́ o nítorí ìkíni torí ìkíni gangan wárí ó sì ọlọ́ni ni inna ala sama gbogbo tí a ń bẹ́ ń sánmà pàtà gbogbo tí mẹ́ sánmà gbogbo màlẹ́kà ni ó wà ala al-ard àti gbogbo tí a ń bẹ́ ń lẹ̀ àti sánmà àti ilẹ̀ wọ́n wá papọ̀ gbogbo màlẹ́kà wọ́n stọ́pù sẹ́ wọ́n sọ̀kalẹ̀ wá sílẹ̀ wọ́n wọ́n rẹ́mà àjọfẹ́ sí sẹ́kàn papọ̀ wọ́n ní sẹ́ ẹkẹni ishtaraku fi qatli rajulin muslimin wọ́n ní ẹjẹ́ àjọlọ pa ẹnìkan sí pé tẹ́yìn mọ̀lẹ̀ká náà torí ẹwà wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn náà yá sáwà pẹ́ nìkan ti ní gbogbo wọn pátá wọ́n wá ń dá jáúntọ̀ lẹ́ẹ̀kan ẹlòmí ò ráyé débẹ̀ ó ní intense náà lọ́dá bí ṣe ń sọ wọ́lá tọ̀kan ní ẹlòmí pé ẹ má gbàbá wọn ibi ò ní gbogbo iṣẹ́ mẹ́pẹ́ pọ̀ ọ̀nà bí ní ẹgbà ó ìṣtárọkù ẹn tó pààyàn bẹ́ẹ̀ ẹn tó júwe bẹ́ẹ̀ kápẹ́ gbogbo ẹn tí ń bẹ́ẹ̀ sẹ́mà lè ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà àtẹn tí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ láàkábàhùmùlọ́wù fi náà ọlọ́run ní tí ń bá ṣe bẹ́ẹ̀ bínú sí àn ìní sẹ́nìkan kùnú wọn tí ìnìjọ wọ́n dúkìá ọlọ́run lẹ́mí o gbogbo téèyàn bá ń wá láyé kọ́ sọ́rọ̀ ẹ̀ pẹ̀lẹ́mí ẹlẹ́mí o gbogbo ẹ̀ pátá ọba dẹ́dà wá dá padà sọ́dọ̀ ń kálukú náà wípé ìwọ tó ń mí sókè mí sílẹ̀ ìwọ gan kọ́ lọ lẹ́mí ara rẹ̀ هذا الذي جاء في صحيحين من حديث أبي هريرة رضي الله عنه ó sọ lọ́nà ní man irtadda jabali gbogbo ẹ ń bá sọ pá Yésù ọwá gòkè lọ bá bínú lọ járe lulẹ̀ Ọlọ́run ni a kìrìtì òkè náà fún padà náà yọ́ ma wá jábọ́ ń bẹ̀ jojúmọ́ kò sì ní ikú mọ́ wa man tahassa summan ẹ ń bá ń jẹjẹkújẹ kan tó lè pààyàn náà kékeré fún mú sìgá mọ́ mú gbó mọ́ tó mú yọ́dá kọ̀dá nǹkan wá sí sábàbí ikú rẹ̀ Ànábì ní fasummu ìjẹ́kùtù tó jẹun yatahassaw fi yadi Ọlọ́run wọ́n fi nǹkan sí lọ́wọ́n jùbìrì kìyàmá yóò máa tó mọ́ padà kò sì ní ẹkú mọ́ yóò sì máa rí nìra ẹlẹ́ẹ̀kẹta man qatala nafsahu bi hadida ẹ ń bá fi ọ̀bẹ parẹ́ ìdà parẹ́ ìbọn parẹ́ ogun rẹ̀ ń gò pa ogun rẹ̀ lọ́bẹ̀ pa gbogbo ń tọ́jọ má hadid irin lọ́sàfi para rẹ̀ Ọlọ́run wọ́n dá nǹkan padà sí lọ́wọ́ níjọ̀gbìrì kìyàmá yóò máa wá tún rẹ̀ pa yóò máa tún rẹ̀ pa ayé ó sì máa lọ kárin kése àsìkò ní kò ní stọ́pù pẹ̀lú ń tán jama'a ọmọ nàbí adama àkọ́kọ́ yìí kí wá nìpin rẹ̀ fàtọ́wà átìláwò náfsù qatla akhi ẹ̀mí rẹ̀ wá ń sọ fún pé kí ní ó fẹ́ ti bẹ̀ rẹ̀ pàjọ́ tí wọ́n bá fẹ́ sọ́nà ilé iná mú ti sọ ọbọ́ ma lé kankaná jọ ní ẹ̀mí rẹ̀ tàn ọba pa Ọlọ́run ní ọdẹ ní òfò ìgbọ̀ wa pàtán ọba dẹ́dà wá fẹ́ fi ma dóòlè yóò sì sínyàn kọ̀mọ́ bí ó sì sín ní wọ́n dámù káàkì bí ìdìn láì tààlà ní kútúbà tí ń bọ̀ bó ní ó sì sínyàn ibẹ̀ láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n káwà mọ̀ lọ́wọ́ ibẹ̀ in láti bọ́ síbi ọ̀ràn tí ń bẹ lọ́rùn ẹ ń bá séèsì pààyàn ẹn tó wá séèsì pààyàn ó jẹ́ mùsùlùmí yọ́ tàràn ẹn tó séèsì pààyàn kèé ṣe mùsùlùmí ṣùgbọ́n àjọ ń gbé ni àdéhùn sì ń bẹ pé a gbọ́dọ̀ mọ́jọ gbégbé àlàáfíà Christian tí mùsùlùmí bá séèsì pa ọ̀nà tó wà lọ́rùn èèyàn o ṣe wá rí gbogbo ń tà ń sọ yìí ṣe ẹ̀mọ̀ pé a níjọba ó sì ní ìdájọ́ tíjọba gbé kalẹ̀ tí ìjọba ti sọ wípé ẹ lọ sàn tànà báyìí èyí tó jẹ́ tànà tọ́lọ́run lọ báwọn àfáà o ọ̀rọ̀ ẹ̀mí yàtọ̀ o èyí máa gọ sábẹ̀ pé èyí tíjọba mú igan lọ́rọ̀rùn jù tí ń sí mọ̀pọ̀rán ń bẹ lọ́rùn lálìkì àmá a wà clear rẹ̀ bí idhnillahi al-wahidil qahhar ní ẹyọ kọ̀ọ̀kan ṣùgbọ́n ní paríparí àwọn àfáà máa ń sọ̀rọ̀ wípé subhana man yumhilu wala yuhmilu mímọ́ fọba tí ma ń lọ ẹlẹ́sẹ̀ la kìí ṣe torí nǹkan mí o kó fi sàánú ẹ̀ kó lè túbá ni
بالعراق كما ذكر العلامة خطيب بغدادي سبكي سافا وخطيب أباتي torí babele mímọ̀ ma'asirin ní ìrọ́kì wa náà ni ó ti ṣẹlẹ̀ ọkùnrin kánà jazzaron alápàtà ni ẹran ní máa pa ṣùgbọ́n tó bá ti ń lọ síbi kíọ́sì ẹ̀ yọ́ bòóde ń bí 4:30 yọ́ pẹran aṣọ tó fi pẹran náà iní ọmọ gbébọ̀ lé padà yọ́ ṣẹ̀ṣẹ̀ wà wẹ̀ tó bá wẹ̀ tán yọ́ ṣẹ̀ṣẹ̀ wà máa lọ sí mọ́sálásí tó bá ti kí àṣùmọ́ tán yọ́ padà síbi hanútù ẹ̀ kántà rẹ̀ tí ó ti ta ẹran ó ní ṣe bẹ́ẹ̀ láì mọ́ yọ́dún ti wà bẹ́ẹ̀ ló bá dijọ́ kan ọpẹran ìtàn tó ń tí aṣọ ẹ̀jẹ̀ ẹran ní ń bọ̀ ní ń gbọ́ àǹkìdú ní ẹwà sísànú mi ẹmẹ́jẹ̀ ń kú bá ìfẹ́ ọmọ mi kéré ní bá ń sẹ́lẹ̀ nígbàtí ó dé bẹ́ẹ̀ fáìdà húwà bí rọ́jù lé kọ̀dì gúrì statistics fi ìbákùnrin yóò dé bẹ́ẹ̀ lọ bá bóńtọ̀ wọ́n ti gún ní ọ̀bẹ níkùn tí ẹ̀jẹ̀ ń flow báyìí wọ́n bá sáré gbé ẹni yẹn mọ́ra ọwọ́ agbá ọ̀bẹ yẹn mú kọ́ máa jìsí ìtìsọ̀ nǹkan bá yọ làwọn èrò mọ́sálásí bá ń bẹ̀ bí ṣe ń wojú wọn ní ń wojú ọ̀pọ̀ kí lọ fẹ́ wí sọ kí lọ fẹ́ wí jẹjì ni mú omi gbọ́ ìlójú ọ̀nà ó ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ ọjọ́ tọ́lọ̀ ọ̀rọ̀ ti dílé ẹjọ́ suspect ni wọ́n fi sí àmọ́ wọ́n bẹ̀rẹ̀ ìwádìí nígbà tí ọ̀rọ̀ ọ̀sálọ̀ tọ́bọ̀ wọ́n dájọ́ ọkù fún wọ́n wá mú wá sí gbangba ní ọ̀rọ̀ láàrin ìlú wọ́n ní kí wọ́n bẹ̀ lórí ní sí wá fẹ́ bẹ̀ lórí ó wá pariwo ó ní wallahi ma qataltu hadha ar-rajul ọkùnrin tí ó kú èmi kí mọ́ pàwọ́ walakin qad qataltu nafsan ghayraha ṣùgbọ́n mo ti pa àyàn rí tẹ́lẹ̀ tí mo ṣe bí mo mú jẹ lọ́nà wo o ní mísìrì bẹ̀rẹ̀ ilé ayé òun gangan kùrùkùrù ló máa ń wà kí náà bá ń pè ní kùrùkùrù o ní gbogbo kéno tí ò lè gbàjú bí èèyàn mẹ́ta lọ kékeré min difatin la ukhra láti etí odò kan sédí odò kejì ó wá rí obìnrin kan tí máa ń ó ti mú bí ó ń bàrá obìnrin náà máa mọ́ kékeré lọ ọmọ obìnrin kékeré lọ máa ó sàmọ́ ń sábà gbé wọn ìgbà mí bẹ̀ wọ́n síta ṣe wà lọ́la ṣe lè dúró dìgbà báyìí ó ní díẹ̀ ló bá di wípé ọkàn ń fàbọ̀ ọmọbìnrin màmá òun bá sọ fún ìyá pé ọmọ yìí sì wù mí tẹ́ bá lè jẹ́ ìfẹ́ o ìyàbá ní obìnrin yẹn fi ọmọ fún ọkọ ṣùgbọ́n wọ́n ju ilé àwọn mú tí ẹ̀ láìkì wá yín bẹ́ẹ̀ ọ̀rájúwé olóǹbá lọ bẹ̀ nígbà tó rí bàbá ọmọ náà bóòlù ẹ̀sìn rẹ ọsọ ogbó ẹ ọmọ lúwo ní ọkùnrin kankan gbà wọ́n ti parí ọ̀rọ̀ tàn bàbá ní òun sì ti gbà ṣùgbọ́n iṣẹ́ kí ló ń ṣe mo ń tukọ̀ ojú omi kéékèèké láti gbẹ̀nà lọ́wọ́ àfọ́mà mi àdúrà lọ́wọ́ wọlé mi bí àbá ṣe yarí nù ọlọ́run ń sádàrù kọ̀ rí nǹkan òun sáà ń bá ṣe rẹ̀ lọ ó ti wá tó bí ọdún 3 sí 4 sígbà ọba wà lè tí odò jọ́nà ń retí àwọn tí ó lọ gbogbo àwọn tí wọ́n gbájọ́nà nígbàtí róòrìn kan lọ títí wọ́n kálukú ti gbé kìnnì àwọn ti lọ sómọ́ di àgbọn tí ń bẹ̀ndì wọ́n kálukú ti lọ lé ọwá kò nìkan ó nígbà pé ló ń bá rí bí sàwádù kan dúró kí ní à ń bọ̀ lọ́ọ̀kan òsàrò obìnrin ọ̀hún ó gbọ́mọ kékeré lọ wọ́n bá ń bọ̀ onípò sí rí fáìdà híyà sahibati al-ula lọ́ba jẹ́ ọmọbìnrin tó ń fẹ́ fẹ́hùn tí bàbá rẹ̀ ní oníjọ́ wọn fẹ́ òun sáàgbìyàn bóun sì gbìyàn àwọn tí ń lọ wọ́n ti dórí omi lọ́ba ní àtẹ̀kùrí náà ní ọmọbìnrin ìsọ rántí mi ní ìrántí náà ó ní ọmọ ẹgbẹ́ tí ma ń gbé wà tí màmá rẹ̀ gbà báyìí ó ní abẹ́yìn ni ó ló ní àtẹ́wọ́lẹ̀ àwọn oníbẹ̀rẹ̀ ó ní ẹ̀sì wá wo kádàrọ̀ ọlọ́ni o ní tí bàbá wọn sọ ní o nǹkan kan ó ní alhamdulillah ẹ̀sì wà wé mọ́ ọlọ́run kọ́dà mo ti wá mari kọ́dà ọmọ mi rè ó ní lò ń bá ní wọ́n bá sì sò ní nìkan náà ní kí ni àwọn obìnrin ṣẹ̀tọ́ náà jí ó lòun wá ń dẹ́rù bà lẹ́mìíràn bóun sì gbọmọ lọ́wọ́ rẹ̀ nígbàtí ó gbà fóònù ló bá ní owó jọba ìsódò ló bá ní kílà ọba lọ kílà bábọ̀ ó lòun bá ní jẹun fi sí ọkẹ̀ kí orí ọmọ bodò ó tó sáré fàyọ padà ọlọ́mọ tábìlà rẹ̀ ó ní ọkẹ̀ tẹ̀gánà òun kí orí ọmọ bodò bí 5 minutes àsọmọ tí mo mi yó nígbàtí ọyọ ọmọ lókù èṣù ti dára rẹ̀ ojú ọmọ náà ó ní faqarrabtuha bi quruniha bí mo sì fi orí rẹ̀ wọ sọ́dọ̀ nù ló bá ní ọmọ mi kú lójú mi yìí sí rárá kí n tẹ̀lé pé mi ó dípò sí ń kiri ọmọbìnrin náà bọ omi nù títí tó fi mú mi yó nǹkan lẹ̀dọ́ omi ni iṣẹ́ yẹn ìbẹ̀rù tó ń bá ti dórí odò ló mú tó ń fi ṣẹ̀ṣẹ̀ wá lọ kọ́ṣẹ́ alápàtà wípé òun pààyàn rí ẹnìkan kò sì mọ̀jọ́ náà ha àṣẹ tí ó gbẹ̀yìn tó náà ni subhana man yumuhilu wala yuhmilu
mímọ́ fọba tí ma lọ́yàn lára tí èsì ti pọ́ gbàgbé jama bal insanu nafsi basira ẹ̀dàkùn ẹjọ́ a ń bọ̀ wà dúó níbi téyàn ò ti ní rí bàbá tí ó ní ríyà tí ó ní rẹ́ nìkankan o ń ṣe ọlọ́run ní nǹkan mẹ́ta ní ma ń bá gbogbo dé sàárì rẹ̀ méjì ó padà ìkùn ó dùn pẹ̀lú ẹ àwọn ará léyìn ọba yẹn débẹ̀ wọ́n padà dúkìá ọba yẹn débẹ̀ ẹlọ gbọ́kọ̀ àṣàṣàṣà gbọ̀kọ́ sí tẹ́ni òkú ọmọ gbọ́dọ̀ nǹkan kẹta ní iṣẹ́ rẹ̀ iṣẹ́ ni ọ̀wà ní ẹlọ́mà wọ́n wà pẹ̀lú àtọ̀sán àtòrú àdúgbà ní ọwà pẹ̀lú ẹ ń bá ti ẹ̀wà ní gbogbo tọ́lọ ní kánàbí ọ̀sọ̀ fún àyí kò rí bẹ́ẹ̀ bàbá wádà àwọn ìyá wádà àwọn ọ̀gá wádà àwọn tí ó jẹ́ wípé a máa ń wọ́n pé tẹ́yìn ìta abájọ́ ń sayé ayé ọmọ dán lọ wọ́n ti lọ kí ó tàà tẹ̀lé àwọn náà lù tí a lọ díẹ̀díẹ̀ nù kò sì sífẹ́ kankan ju tó ń kálukú bá lọ mọ́ pàdé Ọlọ́run lọ wọ́n lọ sìnkú kápẹ́ bẹ́ẹ̀ ni bá máa rí ó ń kálukú ọ̀bà dára ẹ̀mì ló ti súnpá bàbá mi oró ẹgbẹ́ sáré kọfẹ́ ní òyìn méjì lẹ́sí ọkọ̀dá wọ́n sá ti rọrùn wọ́n bá sínkú tán wọ́n ti dẹnu ọ̀nà tẹ́ ohun kan dùn ni láti sánmà gbogbo ẹn tó wá tẹ́ ẹsẹ́ sùúrù ẹ̀dùn mẹ́rẹ́ akọ̀bí ọmọ lóòkù lọ́kùnrin sùn ti bàbá rẹ̀ mọ́júmọ́ tọ́ọ̀ bá ti ṣe bẹ́ ìyà gidi ní ọjẹ́ o orí pé imam ṣe ẹgbọ́n yẹn ìmì náà gbọ́ o kọrin ní ẹgbẹ̀dá imam àjẹ̀nú ń sọ̀rọ̀ ní gbó àti bí i mẹ́ta mẹ́rin ọkàrí gbogbo ohun ilé ojú àjẹ̀nú ohun ilé ìkíyà o sọ ọmọ pọ̀rọ̀ bàbá rẹ̀ ní sọ dádì mi wọ́n kírun kú ní wọn lè jìyà ó sì ń pé kí wọ́n gbẹ́sà rí fẹ̀ ní ìsìn àṣẹ gbogbo nǹkan ìdúkìá padà ẹbí ọ padà yóò wà pẹ̀lú kọ̀ọ̀kan ọlọ́njọ́ ọlọ́ndakùn mẹ́jọ jẹ́ pé ayé ní owó wàjú táàfi wá kọsẹ̀ dákùn wọ́ládà ní kàsí rẹ̀ jọ abíọ́ gbogbo gbàtàbà pàdé rẹ̀ jẹ́ tẹ́ sínú yọ̀nà rẹ̀ mẹ́jẹ àtán sínú kíni o sínú ìbínú rẹ̀ àwọn bá bọ̀ báyìí kútùbẹ̀ ọmọ wá tẹ̀lera wọn tí ó lè ní 40 táàfi mọ̀ pé kò sí ẹ̀sìn kankan tó bàbàrà ẹ̀mí àti ẹ̀jẹ̀ tó Islam ẹmbá ń ṣe nǹkan mẹ́ ẹbí ṣe bí nǹkan mẹ́ ló ṣe ó ní ẹni bẹ́ẹ̀ni ojú ẹsẹ̀ láàmù sọ pé nǹkan mẹ́ lè ṣe àfi ẹn tí wọ́n bá ń lọ sọ náà dì á sọ fún ọmọ sọ́ra rẹ̀ ọba dẹ́dàdà kan ṣàánú wa níjọ́ kíjọ́ tó ọba gbé àdìde méjì wọ́n bẹ́jẹ̀ lẹ́jẹ̀ lọ́wọ́ wa ká tó kú ṣàforíjì fún wa wá gbà wà lẹ́rù ti tòótọ́ sì yọ́nú sí wa ìwọ là ń bẹ̀ o ìwọ ló lè ṣe bẹ́ẹ̀ fún wa mọ́sà ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́njọ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rù ìpayà lágbédé mọ́sálásí lé ní kò sẹ́n tó lè sọ́ ìfọ̀kànbalẹ̀ àfiwọ́ bá dẹ́dà mọ́sá sọ àyè ìpayà wa mọ́sá sọ́ ìfọ̀kànbalẹ̀ o àìmọ́ ọ̀pọ̀lọpọ̀ lágbé fọ̀kànbalẹ̀ ká síbílé ọkàn mi ti balẹ̀ síbílé ọkàn mi ti balẹ̀ má fi ìpayà rọ́pò bẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́njọ́ sọ ìlú ìdí ìlú fọ̀kànbalẹ̀ wọ́ládà ní kàsí rẹ̀ jẹ́mi wọ́ balẹ̀ wọ́ládà ní kàsí rẹ̀ jẹ́mi rí wọ́ balẹ̀ jẹ́mi wọ́ balẹ̀ wọ́ládà ní kàsí rẹ̀ wọ́lá pé ìwọ nìkan ìlò lè forí jẹun tí bá ń dẹ́sẹ̀ tó wá foríjì sọ́dọ̀ rẹ̀ ní tòótọ́ ọlọ́mọ́sá foríjì wa tó bá wá foríjì wa tánà tó ń kẹwà náà jẹ́ agbábẹ̀ tó bọ́ sínú yọ̀nà rẹ̀ ni mẹ́jì agbábẹ̀ bọ̀ sínú ìbínú ọba dẹ́dà àwọn tí wọ́n darí wa mẹ́jì wọ́n sẹ̀sìn o mẹ́jì kọ́rọ̀ wọ́n dàrú bá ní fọ́tún alẹ́mì kí wọ́n máa ṣe tó ń fẹ́ kí àwa náà lè máa rí látọ̀dọ̀ wọn àwọn tí ń darí náà fọ́tún náà lẹ́mì jáwa náà gbọ́ràn bá a ṣe ń pariwo pé Nàìjíríà nídi ní Nàìjíríà náà bá gbogbo ẹkún kí ní àtúwà ń pọ̀ nẹ́lẹ̀kún ó náà nídi new citizen o ọlọ́run àti Nàìjíríà àtàwà náà jẹ́ àjọ túbá ní la hawla wala quwwata illa billahi al-azim alhamdulillahi alladhi khalaqa al-khalqa li'ibadati wa ta'ati ahmaduhu wa ujalliluhu wa ashkuru ni'amihi zahiratan wa batinah wa ashhadu an la ilaha illa hu شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل وصية للأول والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا
لقد عظم الله سبحانه وتعالى شأن الدماء وبين لنا حرمتها في كتاب العزيز وعلى لسان نبيه صلى الله عليه وسلم، حتى أمر نبيه أن يترى علينا نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر. فاليوم المقتول يقول لقاتله إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار، وذلك جزاء الظالمين. ولكن سهلت له نفسه الأمارة بالسوء وشجعته نفسه الأمارة بالسوء بقتل أخيه فقتله فأصبح من الخاسرين. أمتنا لقد جاء في الصحيحين من حديث عبد الله بن عمر رضي الله تعالى عنه وارضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يزال العبد في فسحة من دينه ما لم يصب دما حراما. وجاء هذا مبينا أيضا من حديث أبي الدرداء ومن حديث عبادة بن الصامت رضي الله تعالى عنه وارضاهما، والحديث في السنن عند أبي داود قال رسول الله صلى الله عليه وسلم: لا يزال المؤمن معنقا صالحا ما لم يصب دما حراما، فإذا أصاب دما حراما بلح. بارك الله لي ولكم في القرآن والسنة، ونفعل الله وإياكم بما في من الذكر الحكيم. أقول ما تسمعون، أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا. الحمد لله الذي لولاه ما اهتدينا وما صلينا وما صمنا، ثم الصلاة والسلام على عباده المرسلين. أمة الإسلام، اتقوا ربكم في السر والعلن. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. أمة الإسلام، واعلموا أن الله سبحانه وتعالى عظم شأن الدم حتى كان زوال الدنيا أهون على الله من قتل رجل مسلم. جاء هذا مبينا من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما قال: إني سمعت نبيكم يقول: لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم. أمتنا، ما ظنكم بذنب لو اشترك فيه جميع من في الأرض ومن جميع من في الأرض ومن في السماء لأكبهم الله جميعا، أي لقذفهم الله جميعا في النار خالدين مخلدين فيها أبدا. جاء هذا مصرحا من كلام رسول الله صلى الله عليه وسلم: لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في قتل رجل مسلم لأكبهم الله في النار. أمة الإسلام، تهديد نبوي جاءنا في الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه صلى الله عليه وسلم قال: ومن تحسى سما، الحديث، ومن تحسى سما فقتل نفسه فسمه في يده يتحسه في نار جهنم خالدا مخلدا فيها أبدا. أمتنا، واعلموا أن الله سبحانه وتعالى يهمل ولا يهمل، إنما هو يهمل ولا يهمل سبحانه وتعالى. من أراد أن يكون في فسحة من دينه يخلص يده من دم حرام فليلقى الله سبحانه وتعالى وليس بيده أو لم يكن قد أصاب دما حراما. نسأل الله الرحمن أن يرفع قدرنا في الدنيا والآخرة، وأن لا يجعلنا من الظلمة القتلة، ونسأله سبحانه وتعالى أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه. اللهم ربنا أعز الإسلام والمسلمين، اللهم ربنا أعز الإسلام والمسلمين، اللهم ربنا أعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين. اللهم ربنا دمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والكفر الذين يصدون عن سبيلك ويقتلون أولياءك. اللهم ربنا من أراد بنا وبدنا بسوء، اللهم ربنا أعوذ الفتن واجعل كيده في نحري واجعل يتمنى الموت ولا يستجاب له. اللهم ربنا اجعل هذا البلد آمنا
اللهم اجعل هذا البلد آمنا، اللهم اجعل هذا البلد آمنا يا أرحم الراحمين ويا أجود الأجودين. أمتنا ولم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسي وثنى بملائكته وثلث بكم. قال الله سبحانه وتسامى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة صحيحة ثابتة: من نسي الصلاة علي خطئ طريق الجنة. اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن. اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. لا إله إلا الله. استووا استووا واعتدلوا سدوا الخلل ساووا بين المناكب استووا ولا تتفرقوا فتختلف قلوبكم استووا استووا واعتدلوا. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين. وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.